لا فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى إن العدا كلهم يسعون في تلفيه ويزعمون بأني لست بالناجي أسألك ربي ببطال ما صنعوا فأنت ربي لا حافظ الراجي يا جارة الله حلل عقد ما ربطوا وشتت شمل أقوام الذي اختلطوا الله أكبر سيف الله يقتله وكل ما قد خلا في رأيهم هبطوا فسيكون عليهم ما قد يظنون بنا سرا وجهرا بسم الله الرحمن سرا وجهرا بسم الله الرحمن táyé bá dé ní òsì ọba mi wọ́n lè sọ pé ojú lóní tó dájú iṣẹ́ ọlọ́run máa ló sọ wọ́n dẹ́ni alẹ́ ìbà lójú ọ̀tá wa. alẹ́ ìbà lójú ọ̀tá wa. iṣẹ́ ọlọ́run tó fi ṣọ́kàbá tí kábà kò fi ṣe jí gbé àbọ̀ ọlọ́run tó fi gbọ́ kúránù tí kúránù kò fi ṣe dáná dákun fi bò wàhálà tó kéde lẹ̀ àtàwọn àtàjọ ń fẹ́ra wa. àtàwọn àtàjọ ń fẹ́ra wa. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ náà. alhamdulilayi. atọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣọ́jú ẹ̀dá ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ̀lé tó pọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim àfẹnutọ́wọ́ pàdé ọlọ́run ọba àlékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kù níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq à ń fi àánú ọlọ́run bẹ lọ́run à ń fi ìjọ kan kọsọ rẹ̀ a fi ń bẹ̀ ẹ́ ibi tí Ramadan kù sí ọlọ́run kó káwá kúnlẹ̀ tí yóò rí òpin rẹ̀. àmín. ó sì mú ọ̀nà Ramadan ní ayọ̀ àtàlàáfíà kó jẹ́ ká jáde kó ń bẹ̀ lẹ́ńtà ó ti ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún wa. àmín. kó wá má ká ìkẹ́ rẹ̀ kó lórí wa kọ́lọ́n kó wọlé àdẹ́kan oṣù rẹ̀ kó wọlé agbóhùn la ilaha illallah. ní àkọ́kọ́ a kí àbáwá imam dámọ́lá hayata tí wọ́n jẹ́ àfáà wa tó jẹ́ pé ipasẹ̀ wọn náà ni a fi dé ibi ustazu wa Sheikh Muhyiddin Salahuddin Ajibike àbísọ̀ allahu wa ra'an. kọ́mọ̀ balikola kó jẹ́ kí a rí wọn pẹ́. àmín. nígbà tí àbáwá chairman tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n nígbà tí àwọn pè mí pé ọwọ́ kan náà ni so ọmọ kí ó tó bá fẹ́ ní àlùbáríkà tí àfa rẹ̀ bá ti ní ọyá náà nà so torí pé àfa wa ni ustazu Muhyiddin kọ́mọ̀ balikola kọ́mọ̀ bàdàdà àwọn jẹ́. àmín. so wọ́n wá jẹ́ ẹni tó kó àwọn ọmọ kéékèèké mára so nínú sí ọwọ́ wọn ni àwa náà wà kọ́mọ̀ balikola kọ́mọ̀ jẹ́ wọn ó dìbàjẹ́ láíláí. àmín. ọ̀rọ̀ wọn máa ń yáyàn lẹ́nu tó bí mo sì ti kà wọ́n bí ìmọ̀ kan wọ́n wà
torí bọ́lọ́run ṣe ṣe wọ́n ní ìmọ̀lẹ̀ ní àdúgbò wa ní kìlọ̀ pàbí ní Maleki. Málékè ẹ̀wọ̀n kì Ìbàdàn tóbi gan. Bọ́lọ́run ṣe ṣe wọ́n ní ìmọ̀lẹ̀ ní àdúgbò wa ní Málékè, so ẹ ṣáàjà máa dákọ̀ Ẹgbẹ́dá kú ẹ̀ báwọn Tó jẹ́ bó ti lọ lẹ́gbẹ́dá. Bọ́lọ́run ṣe ṣe wọ́n ní ìmọ̀lẹ̀ ń bì, bẹ́ẹ̀ ló ṣe wọ́n ní ìmọ̀lẹ̀ ní ìlú wa lọ́ọ̀ ní Ìlóbù. So tẹ̀fsírì wọn ìrọ̀ ń lọ ní bíbá, so wọ́n tún lọ sí tẹ̀fsírì padà, wọ́n ti wà bàdàn ní ìsìn, wọ́n tún padà sí Ìlóbù. Àlàáfíà ní jẹ́bẹ̀, Ọlọ́run bá lè kọ́lá mọ́gbà àlàáfíà ara yín o. Àmín. Ọba tó ní kẹ́ ẹ máa rí wí tínú gbogbo ayé ń dùn, Ọlọ́run bá lè kọ́lá àìní máa sọ mọ́, Ọlọ́run má fi ṣe àdánwò fún yín. Àmín. Gbogbo àwọn ọmọ yín Ọlọ́run wájú wọn ní àlùbáríkà. Àmín. Ọmọ ọlọ́mọ lẹ máa ń kó káàkiri, so báwọn àfa ti máa ń ṣe náà nù, wọ́n máa ràgà bọ́ ọmọ ọlọ́mọ. Ọlọ́run àmọ́ wò pé ìwọ̀n sí ràgà bọ́ ọmọ ọlọ́mọ, èmi níwà bọ́ ràgà bó tiẹ̀ náà. Ọba tí máa ń sẹ̀sán bẹ́ẹ̀, kọ́lọ́n kó bá ní sẹ̀sán bẹ́ẹ̀ fún yín. Àmín. Kọ́lọ́n fún ọlá àdékan oṣù rẹ̀. Àmín. Ẹ wá jẹ́ sọ́dákọ̀ járíà fún àwọn èèyàn méjì kan tí wọ́n jẹ́ ìkànnú gbèsè ayé yín. Àwọn méjèèjì náà kọ́lọ́n bá ní kẹ́ wọn. Àmín. Bàbá wa Ajíbíkẹ́, Ọlọ́run bá ní kẹ́ wọn. Àmín. Bàbá wa Sọ̀làhùdín nílùú Ẹdẹ, torí pé inú iṣẹ́ ọwọ́ wọn ẹlòmíì nígbà èèyàn bá nílé kí ó tẹ́ tó wá ń béèrè pé kí ni iṣẹ́ ọwọ́ rẹ̀, kí ẹ̀ máa béèrè pé kí ni iṣẹ́ ọwọ́ bàbá kí. Sẹ́wọ̀n kí ọ̀rọ̀ yẹn máa fọ́yàn lórí pé èèyàn nílé kéw àwọn kan máa ń jáde níbẹ̀ kì í ṣe ṣọ́ọ̀bù ògógóró lórí. Ẹ dákun, iṣẹ́ ọwọ́ wo ló tún fẹ́ ju kékeré ò nílé kéw lọ. So àwọn bàbá wọn ti lọ bọ́lọ̀ àníyàn dáadáa ní ẹ̀sìn fi ṣe nǹkan kalẹ̀ lọ́lọ́run fi ń fa gbogbo àwọn bàbá yìí jáde. Ọba tí ó gbé yín kalẹ̀ báyìí Ọlọ́run má jẹ́ wọ̀kùnrin lẹ́. Àmín. Sọláhùdín nílùú Ẹdẹ ní mádùn ìsìlámì lẹ́dẹ, Ọlọ́run bá ní ṣe sàárè wọn ní rọ́ọ̀dọ̀ támẹ́rì yá dìn jánà. Àmín. Wàlá tẹ̀jẹ̀ aliwo hufratan min hufari náà bí rahmatika ya arhamar rahimin. Bá a ti ṣàdúrà fún wọn, àfa àti wa náà bàbá wa gbẹ̀ni mádùn lè arọ́bí and Nàìjíríà, Ọlọ́run bá ní kẹ́ wọn. Àmín. Bàbá wa bá kí ní lúwo, Ọlọ́run bá ní kẹ́ wọn. Àmín. Bàbá wa ṣé Adam alẹ́ àlórí, Ọlọ́run bá ní kẹ́ wọn. Bàbá wa ṣé Kamaluddin Adabi, Ọlọ́run bá ní kẹ́ wọn. Tó fi wá kárí gbogbo àwọn àbá tó jẹ́ pé àwọn ni wọ́n lọ ìmọ̀ tí gbogbo wa ń ká èso rẹ̀, Ọlọ́run bá ní kẹ́ wọn. Gbogbo ilé ibi tí ó ti dúró dáadáa, Ọlọ́run má jẹ́ ó mì. Ibi tí ń mì, Ọlọ́run bá ní mú dúró. La hawla wala quwwata illa billahil azim. Torí àsìkò, mo kí bàbá wa chairman, mo fi kí gbogbo àwọn jàmá láti ibi tí ó ti bẹ̀rẹ̀ débi tó dé, tí Ọlọ́run ní iṣẹ́ Ọlọ́run tí à ń ṣe ní community. Tí a máa ń ṣe Muslim community, kì í ṣe ká fẹ́ owó ń bẹ̀. Ẹ ná owó yín ni, ẹ sì ná àsìkò. Ibẹ̀ yín ti ń kóra yín jọ, fàríkún fílíjà nẹ́tì ni, wọ́n fàríkún fi sẹ́yìn. Àwọn kan náà ń kóra wọn jọ láwọn àdúgbò káàkiri, tó jẹ́ pé bí nǹkan ó ṣe bàjẹ́, ibi ìbínú Ọlọ́run náà ni wọ́n tó lọ sọ ẹ̀dùn ọ̀tà. Ọba tí ó wá kó yín jọ báyìí, ó ló fi ìfẹ́ rẹ̀ kó yín jọ, Ọlọ́run ìbínú rẹ̀ tún yín ká. Àmín. Wọ́n láàbẹ̀ kan sọ Ọlọ́run, wọ́n láàbẹ̀ kan lá ilaha illallah. Àmín. Torí àsìkò wa, mo kí àwọn ọ̀sítàṣù wa ní àti ọ̀nà gbági náà. Ọlọ́run balẹ̀ kan lákọ̀ọ́ ní ìsàlẹ̀kọ́ ọ̀nà lórí yín. Àmín. Mo gbogbo ẹgbàá bàbá àtẹ̀yìn àfáà àti ẹwà kálẹ̀. Àdánwò tí a máa ń fi ṣe ọdẹ lọ àfáà ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí yín. Àmín. Táyé àfáà bá ta tán nù. So wọ́n á ní ẹsẹ̀ á lè fi ṣe ọdẹ lọ wọn. Wọ́n ní àṣìṣe máa ń ṣe náfìlà lóru náà ni. Wọ́n sì tún máa bá ní mójútó ayé àfáà lè tanu ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí yín. Àmín. La hawla wala quwwata illa billah. Ní tí ẹni á sọ̀rọ̀ lé lórí. Kò ní di pé ẹsẹ̀ ń prepare lecture kankan lé lórí. Ìmọ̀ tí àwọn ará Ẹgbẹ́dá tí wọ́n rí lára tọ́pìkì, kí ló jẹ́ sọ bẹ́ẹ̀ ni pé níjọ́ Tuesday kan ni, ṣé Tuesday tọ́lọ náà ni, a wà ní amísì Ẹgbẹ́dá, gbogbo amísì Ẹgbẹ́dá pátápátá, àwọn tí wọ́n ní sùkúù ti mùsùlùmí. Tọ́pìkì yìí náà ni ẹ fún mi pé ká wá sọ̀rọ̀ lórí. Wọ́n náà pé àwọn ará Ẹgbẹ́dá wọn ò fẹ́ kí àwọn ará local government wọ́n di ọmọ yahoo yahoo. Wọn ò fẹ́ kí àwọn èèyàn pẹ̀lú ṣẹ́ṣẹ̀ ń tà ń fèsì lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà yìí, wọn ò fẹ́ káwọn èèyàn ó dolórí ibú wájú Ọlọ́run. Torí ó ti di àyè méjì ńláńlá nínú Ẹgbẹ́dá local government tí a ti sọ tọ́pìkì yìí, ọ̀dọ̀ àwọn amísì láti ṣe níjọ́ Tuesday. So nígbà tí ìjẹ́jẹ́ sẹ́ńdì sí mi tí ọ̀nà dáadáa, mo ní mo sáà ti rí ẹkọ́nọ́mì ń bẹ̀. Nígbà mo ti rí ẹkọ́nọ́mì, kò sí gbogbo yòókù tí ó ti yé mi báwọn. Tẹ́tẹ́ bá ti pẹ́ ẹkọ́nọ́mì lásìkò tá a wà ẹ́, àwọn èèyàn fẹ́ ká mọ̀ ọ̀nà àbáyọ tí Islam provide fún àwọn mùsùlùmí tá a fi ní dolórí ibú.
so lábẹ́ àsìkò wa ohun tá a ní ojú 30 minutes lọ́mọ́ inshallah a sì sọ pápápá àwọn àfáà wa wọn mọ̀ bá ní fẹ̀ lójú ọkàn ní àwa tọ́ kí ó níwájú àwọn ni kọ́lọ̀ balẹ̀kọ́lá kó sànù wa. àkọ́kọ́ náà wọ́n ní báyé ṣe rí bí mo ti sọ lẹ́gbẹ́dá náà ní ìṣẹ̀rọ àsọ́nbì àní amis. àkọ́kọ́ ànábì wa sallallahu alaihi wasallam níjọ́ kan ànábì wa nílùú Mọ̀dínà ó sọnù ilé rẹ̀ ọkàjì láàrin òru lóòru gànjọ́ ó ṣe jí ó wá lọ bá ọmọ ọ̀dọ̀ rẹ̀ tá à ń pè ní Abu Muwayhiba ó wá jí Abu Muwayhiba yẹn ká fi ṣàpèjúwe pé bóyá bí aago kan òru ó ní yá Abu Muwayhiba inna Allaha amarani an astaghfira li ahli al-baqi ọlọ́run ránṣẹ́ sí mi ó pa mí láṣẹ wípé ìwọ Muhammad sallallahu alaihi wasallam ìdẹ́lẹ̀ lọ tọrọ àforíjì fún àwọn ará Bàkí yẹn ibẹ̀ ni wọ́n ń sin òkú sí ní Madina sáàsù wá ti mẹ́mẹ́mánu nínú wọ́n wá ẹ̀rọ àdúgbò ẹ̀kọ́ oríire torí pé tọ́lá ń bá fẹ́ kéèyàn ọ̀rẹ́ sì sí yọ́ tàrí àfáà súnà sí yẹn ládùúgbò yẹn bọ́lá máa kéèyàn máa dààmú káàkiri àwọn àfóhùn bídíà tí wọ́n máa fún ní àwọn náfìlà àbádì àtàwọn nǹkan tí wọ́n dẹ́gbẹ̀ sí ayé lọ́wọ́ wọn tàrí sí yẹn tó ẹ̀yin náà bá ti múra láti bìkọ́ dídì tẹ́sí báyìí tó tí ẹ kà mọ́ ọjọ́ kan ni pé àwọn sáàsù wo ṣe lówó tábà súnà bá ń sọ fún yín pé eléyìí kò sí nẹ́ẹ̀sìn àwọn tí ń sọ pé kò sí nẹ́ẹ̀sìn ní mú wá fáwọn kan kì í wá dé báwọn náà ti yó tábì sọ wípé àṣìwọ̀n ò nídìí owó ni kálukú wa náà nídìí owó ṣùgbọ́n in téèyàn gbà bí tí ó lọ ìbàlẹ́jọ́ owó fún lálùkì àmọ́ téèyàn gbà bí lẹ́jọ́ kan ló jẹ́ pé tí àwọn àfa ẹ̀sìn tẹ́ bá ń sọ̀rọ̀ tọ́lọ́ wọn ní kẹ́yìn náà máa gbà ẹ̀kìlà yín pé orí ibi ni ọlọ́run fẹ́ dá ìlà àmú ni tó wá gbé di bídíà ni àwọn kan náà ń ṣe lẹ́kṣọ̀ bá ṣe ń ṣe wọn kò já sí filẹ̀ ni tó ó gbà wọn yàrá tí wọ́n tó pé wọn ó jò díẹ̀ kó tó di pé wà sí ọmọ lọ tí kálukú ó jò tí kálukú ó ń làágùn fi jó sára ó rẹ bàbá kan bàbá chairman ní ìsìn wọn ó ti jùdí dáadáa tí báwọn ló ti tó àwọn kan náà nù àwọn tó lọ ń tarí sádùúgbò tí ẹnu pé wọ́n máa dà láàmú tó nígbà yẹn ò sì fọwọ́ bá dààmú ẹgbà fún tọ́lọ́ ẹgbà fún tánàbí ọlọ́run ní dáhìn láàmú láíláí ọdún yọ̀ǹda tọ́lọ́ ànábì wa jí Abu Muwayhiba pé ọyá ọlọ́run ní kí n máa lọ sí Bàkí mo ní Bàkí yẹn àwọn sáfù lè sọ̀rọ̀ rẹ̀ dáadáa torí Mádínà àwọn tí mo ní ìmọ̀ ibi tí ẹ pé nù nílùú ànábì sallallahu alaihi wasallam bí yẹn bá mọ mi ọmọ bẹ́ẹ̀ tó tó wá délé títí wá nínú ọlọ́run ó bi léèrè torí ibi tí omi ti tòrò ibi kí ó ti tòrò ó ní ibi ẹ̀ ń sin ànábì sí ibi ẹ̀ ń sin mímọ̀ sí náà sallallahu alaihi wasallam kí o Mádínà kí o ní. so ànábì wa jí Abu Muwayhiba ọwọ́ ní ọyá já lọ láàrin òru Abu Muwayhiba náà wà tẹ̀lé ànábì ṣàdúrà fáwọn ará Bàkí ó ní ọmọ ṣe o ẹ̀yin tẹ́ ti wà nù sàárè tẹ́ ẹ bá mọ tí ojú àwa tá a wà láyé ní lónìí ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ ti gbọ́ nù sàárè ti wà nù gbàdùn tánàbí bá ń sọ bá ń jọ náà tánàbí bá ń sọ bá níjọ náà pé ẹ̀yin tí ojú àwọn táwọn wà láyé ní lónìí tí a pé irú àwa ní ìsìn sísí fíìmù lọ́rọ́ tí a o kò sí ìrò tán o àdúrà fún wa nígbà ànábì ṣàdúrà tán ànábì wa dojú kọ ẹ̀yìn wọ́n wá ń sọ fún Abu Muwayhiba yìí pé ibi mo ti ń ṣàdúrà lọ́wọ́ yìí ọlọ́run ní kí n máa mú kan nù méjì kí n máa bọ̀ lọ́dún òun ọlọ́run báyìí kí n sì wà lìjà náà tàbí kó wọ́n sẹ́ni kò dìgbẹ̀yìn ayé kẹ́mi mi ó gbò kí ló gbọ́ ẹ̀ náà kábà nàbí ayé tó jẹ́ pé tí n bá tó padà kú náà nígbà ayé bá fẹ́ parẹ́ náà àlìjẹ́ náà kò sọ Abu Muwayhiba ní ànábì dákun ọlọ́run bá ń tẹ ọ mú kọ́ wà láàrin wa ní o mọ́mù kọ́ ọmọ lọ ànábì ní tí ọmọ tó ń sọ kálá wàlá èmi ká mọ́kà ń sọ information fún ọ ní past question mọ́ ń sọ fún ọ mo ti fíìlì àṣà àmì ti treat second tèmi mo sọ fọlọ́n kó ti yá báyìí sẹ́rí kì í sànàbí nìkan púpọ̀ àwọn ànábì ọlọ́run tó bá fẹ́ jáde láyé ọlọ́run máa ń ka ìyára wọn ni pé sọ o ti ṣe tán kọ́ ọ máa bọ̀ àbò òsì fẹ́ lò sí ọlọ́run ò ní wọ́n fún àníwọ̀ opportunity báwọn wọn náà àmú tí ìgbẹ̀yìn ayé ni pé ìfín lọ ọlọ́run wọn náà nǹkan Nàìjíríà ò máa da wúbẹ̀ ní máa ń lè fi mọ́wọ́ ọlọ́mọ wọ̀rí àáforí ti dáńjọ́ kan yọ ọ́ da ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run àwọn máa ń mú kó ti yá ni kò sánàbí ọlọ́run kan tó ní ọlọ́run dákú bá ń fi díẹ̀ kún bó ti ẹ̀sìn ọdún méjì kò sẹ́ni ẹ̀ka tó tọrọ rẹ̀ rí ànábì ní ẹni ọ̀rẹ́ mi ti mo kí n lọ ọbọ̀ náà kí ló dé kí n fi mú bẹ́ẹ̀
òun ni pé ànábì ní mò ń wo àwọn fìtínà kan wájú tọ́jà yìí pé tí kan bá ti ń dé yẹtìbáwù àhírù ha àwàlà ha èyí tí bá ń bọ̀ yóò máa tẹ̀lé tiwájú wọ̀lẹ̀ àhírọ̀ tó sharrun min al-ula èyí tó bá wá lẹ́yìn nínú àdánwò nínú fìtínà yóò tó burú ju tàkọ́kọ́ lọ. tẹ́ bá ti ń wò pé ìwé àmọ̀rí yóò àbí ọlọ́run ṣàánú wa ẹ tó máa retí lọ́la ẹ̀yẹ́ máa gbọ́ lóyìn. ìǹtẹ́ ẹgbẹ́ lónìí tẹ́ bá gbọ́ pé ọ̀rẹ́ kan gbáyàwó ọ̀rẹ́ rẹ̀ táwọn kan subhanallah ọ̀rẹ́ ẹjọ́ ojú ọ̀lẹ́ nígbà tó àgbà kan gbọ́ pé bàbá kan bọ́ máa rẹ̀ sùn lẹ́bàá tó máa rí ọ̀rẹ́ tó gbáyàwó ọ̀rẹ́ rẹ̀ sígbà ó ti wà láì wà níyọ̀ ọlọ́run gbọ́dọ̀ ṣe rí nu ìǹtẹ́ ọ̀rọ̀ tínú yín bàjẹ́ tó padà gbọ̀n rọ̀lẹ́ yóò wà ẹ̀ wà mọ̀ òkè tí kò táwọn tiẹ̀ tó wá dà bẹ́ẹ̀ ànábì ní bẹ́ẹ̀ ṣe máa lò lọ́nà tí tẹ́ fi lọ bọ́ lọ èmi ọ̀rọ̀ fẹ́ káwọn àsìkò kọ́ bẹ́ mi láyé bánàbí ṣe gbélé padà níjọ́ náà lànàbí bẹ̀rẹ̀ ẹ̀sán tó jẹ́ pé ẹ̀sán yẹn náà lànàbí jáde láyé ní lórí sallallahu alaihi wasallam so ìtànàbí ọ̀fẹ́ kọ́ bọ̀ láyé ọwọ́ abáwa àwọn à ń béèrè pé ẹkọ́nọ́mì nàìjíríà kí náà ní àwọn àwòrán padà sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ànábì ti sọ pé àwọn fìtínà kan ń bọ̀ nígbẹ̀yìn ayé tí ó lágbára gan tí ó sì fẹ́ kọ́ bá ó sì fẹ́ lọ́n kọ́ mọ̀ bá kò sí bá àwọn ní ọwọ́ adé lásìkò tiwa nínú wa ń dùn. àkọ́kọ́ fìtínà tá à ń sọ yìí méjì ló pín sí o èyí tó jẹ́ tí ọ̀dọ̀ ìjọba ń bẹ́ẹ̀ tó jẹ́ pé ìjọba nàìjíríà ló kírètì ẹ̀ fún wa artificial nìyẹn àwọn kan ń bẹ natural ní ìbínú ọlọ́run gẹ́gẹ́ ń bẹ lórílẹ̀ ìbínú ọlọ́run wa lè rán tìjọba lọ́wọ́ o ṣùgbọ́n àwọn kan ń bẹ ẹ rí i pé nígbà kan àwọn ata kéré gan táwọn kánsílọ̀ àwọn kìnnìkan bá fẹ́ campaign níṣẹ́ fi máa ń campaign fún wa wípé ẹ dìbò fún mi tí ń bá wọlé á sì ná fún yín á sọ mi á sọ̀nà nǹkan mẹ́ta àti education ẹ̀kọ́ tó yẹ kóró ní ìsìn ìkẹ́ ti jákùn bẹ́ẹ̀ àbí kàtàbọ̀ ti jákùn bẹ́ẹ̀ kò sí olóṣèlú kẹ̀kẹ́ tí ń bọ́ ta tí ń sábà ń sọ mọ́ ó ti kó òun ibi iṣẹ́ alárẹ̀ àwájú òdeere mọ́ omi olóṣèlú rẹ̀ náà sọ pé ń somi fún kálukú tí ń gbẹ́ kànga àti gbàgbọ́ ọ̀rọ̀ ìjọba omi ẹ̀rọ àwọn ọmọ ẹ̀sìn gòun lè mọ omi tí ń gbómi ẹ̀rọ a sì jìrẹ̀ káwọn àbí tó wà ń bẹ́ẹ̀ ni tó kọ́sà máa dún bẹ́ẹ̀ láyé ìgbà kí ni ó ní túmọ̀ ó fi hàn pé fúnra wa wá solúṣà tẹ́ẹ̀ bá ti kọ́lé ìyọ́gbẹ́ kànga sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìjọba ọ̀rá yìí provision lẹ́yìn fún wa làwọn ìjọba náà bá wò pé àtijọ́ kún bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ jà fún mi campaign mọ̀. iná wọn ti bá a yọ wá fún bẹ́ẹ̀ kálukú ti ń lo sólà kódà kò sí ní téèyàn ọ̀rọ̀ àfi ikọ́ níbi ẹgbẹ́ ilé rẹ̀ pé nígbà bá parí bí ọdún bíi mélòó kan ní ìsìn n ò ní fi ná campaign mọ̀ fún wa kálukú ti ń wá solution ìpèsè ayé rẹ̀ nígbà tí àdánwò ń ṣẹlẹ̀ à ń wá solution díẹ̀díẹ̀ mo fẹ́ gbàgbẹ́ yẹn wọlé fa pé gbogbo ẹni àdánwò tó bá rí kó dé bẹ́ẹ̀ economy ṣe rí ọwọ́ sí tó our solution lọ notes down what afọlẹ ń gbé àwọn ìjọba ilé ìwé ti àrò ìta ń pariwo nítọ̀dọ̀ ìjọba ààrẹ tí ibi táwọn gangan ti ń sọ̀rọ̀ tọ́jà yìí pé àwọn èkó kan wà nílẹ̀ tí ó bá jẹ pé ìjọba kódà kí wọ́n lọ mú ìmáàmù mọ́kàwá ìmáàmù sùlẹ̀yìs kí wọ́n lọ mú wa kókó wá sí ìjọba nàìjíríà tó bá dé wà láì wọ́n òṣìṣẹ́ tọ́ báwọn ní ẹ bá fọ́ lọ àbújá pé ẹ máa lọ náà sọ̀rọ̀ tá ìfà àṣùdé tí wọ́n máa ka kíní báyìí tí wọ́n máa sọkún lórí kókó bá tí wọ́n bá dé ẹ̀kẹ́rì pé wọ́n kẹ́yọ̀ dájú ni kí ló fà á kì í sàwọn sísítẹ́ẹ̀mù tí wọ́n bá lẹ̀ nàìjíríà yọ kọ̀rọ̀ tiwọn àwọn èkó kan ń bẹ tó jẹ́ pé ńlá bá lẹ̀ nàìjíríà ìní jẹ́kọ̀rọ̀ nàìjíríà ò yàtọ̀ lóòótọ́ gbogbo àgbáyé nìyà ń jẹ ṣùgbọ́n tiwa special one ni special ni o ọ̀dáńtà o wàhálà ọkọ̀ ọ̀dáńtà o lẹ́tọ̀ yìí èèmọ̀ pé máa ṣe ìmọ̀ àti sáṣùṣà àjọ mo ní ó súnmọ́ kí n ti wà ní òmùra mo ní ó súnmọ́ ṣùgbọ́n bí a ti sọ fún mi mo ti gbẹ́lẹ́kẹ̀ sunday kẹta o èmi mọ àsìkò tí wọ́n bọ̀ sí pé ramadan kì í náà padà lọ bọ́ sí náà nígbà ọjọ́ bíi 21 mo ní níjọ́ tọ́sí tọ́ba nẹ́ẹ̀sì sí náà kí n ti ṣùgbọ́n nígbà ramadan kọ́sẹ̀ kan mo sọ fún sáṣù pé n tó súnmọ́ jù ní pé ká tó máa lọ òmùra bá a ṣe ń wọlé wọn náà ọmọ nàìjíríà tí a ń lọ Saudi láti December wọn ò jáde ẹwọn náà máa sọ̀rọ̀ economy èèyàn bíi 5,000 wọ́n tẹ́kọ̀ọ́ sí Saudi wọ́n lọ sí umra wọn ò jáde wọ́n jápa so bí wọ́n ti jápa wọ́n sì fi kó báwọn ẹlòmíì kì í ṣe pé bísọ̀ jáde o bísọ̀ ti padà jáde àwọn èèyàn ti ń lọ umra o ní ṣùgbọ́n kọ́ńdì sẹ́tọ̀ wà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ka ẹ̀ẹ́sìgbá ẹ̀ẹ́sàwó owó tó yẹ pé túnú àlọ́ ẹ̀ka ná ó di 10 naira àwọn tẹ́ bá rí ní umra tó gbẹ́yìn kẹ́ lọ́n tó wà lọ́n tó jára Nàìjíríà tí èsì kó fi
international passport ti Amẹ́ríkà àbí Europe tí èsì pé lọ́gbà wọlé torí pé lónìí tí lẹ́ẹ̀mọ́ yìí lẹ́yìn Ọlọ́run àtànàbí fún Saudi Amẹ́ríkà lọ́kàn nọ́mbà 3 kódà Amẹ́ríkà ń gan mọ́kàndápà ànàbí ni tó lọ́dọ̀ ìjọba Saudi kì í sáwọn àfáà wa nínú ẹ̀sìn ọ̀tọ̀ làwọn afẹ́ ọ̀tọ̀ níjọba ẹni tí ò yẹ́wò ìyẹn lọ ìjọba ń pè níjọba general problem níjọba bí ẹ̀hànà wà lára wọn tí ẹ̀ bá ti wọnú ọlá lọ bí ẹ̀hànà wà lára ẹ̀ o lè jẹ́ míà fìlìmíà 100% láyé kò lè ṣeéṣe ìjọba níjọba ọmọ jẹ́ ẹ̀jẹ̀ ràn lára wọn ni ààyè ọlá ni ààyè ìṣọlá ni ibi tó wá bá sí ìwà ìṣúná ń jókòó bẹ́ẹ̀ wọn ò tó wá ní ráàyè ìbàdàn dáadáa mọ́ èso ọgbà wọn mú so káàkiri fi pa ànàbí ilé ni mo fi ń dákọ pé ànàbí ní Saudi Amẹ́ríkà gan nọ́mọ wà so tó bá ti gbé pásítọ̀tì Amẹ́ríkà dé báyìí ní tó bá ti ń dé náà wọ́n fún ọ́fíìsà ni so wọ́n máa pọ́n kíní wọlé ni ẹ ọmọ Nàìjíríà tó bá lọ tó lọ pé Nàìjíríà lọ bá lọ tó lọ kò lè ná less than 4.8 million naira múra tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ní ìlú la máa ń ná fún múra látẹ̀yìn kòrò ní di bíi 2 million 2.5 nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ 1.3 800,000 ní gbogbo 2018 nǹkan 750 850 ṣùgbọ́n nígbà tí èyí tí ń bọ̀ jẹ́ pákéjì tó wà lẹ́tẹ̀lẹ̀ ní 2.5 2.7 2.8 ṣùgbọ́n nígbà tó di pé ẹgbẹ́jọba Nàìjíríà wọlé ọ̀dà náà ẹ̀kọ́ sí àwọn padà ẹ̀ ṣe gbá pẹ̀lú àwọn ṣùrùtù àwọn mẹ́jẹ̀mú kẹ̀kẹ́ ó di pé ọ̀dà náà tí wọ́n bá náwó ẹ̀kọ́ gbé bísà lásán láì lóòtẹ́ẹ̀lì 1.8 táwọn ẹgbẹ́ òtẹ́ẹ̀lì 1 million lápẹẹrẹ ó di 2.8 tíkẹ́ẹ̀tì 2.5 ẹ̀dàkùn sí ìwé ìgbà sí ìkìnnà 5 million. ìtí ẹni wá sọ̀rọ̀ lórí àdánwò tí ń ṣẹlẹ̀ ká lọ ti bí ẹ̀kọ́ aṣọ ti tọ́jọ́ ti tọ̀dọ̀ gbogbo ẹ̀ náà ọ̀dọ̀ Ọlọ́run náà láti ti sì pé ìgbìnà Ọlọ́run ni torí kí báwa gẹ́gẹ́ ṣe rí Ọlọ́run ṣe ń yàn ìjọba fún wa nínú olùtà wà tí ì bá ṣe pé ńgbà tí ayélujára káàkiri àwọn àdánwò ẹ̀sìn náà lè mọ̀ pé ó lè máa lọ bọ́lọ̀ ń ṣe ń fara níwá tó ní Nàìjíríà tara níwá àwa la fara níwá o torí bọ́lọ̀ sọ pé zahara al-fasadu fil barri wal bahri bima kasabat aydi an-nas linudhiqahum ba'da alladhi 'amilu la'allahum yarji'un mọ́wùlẹ̀ká. Ọlọ́run ní aburú ó ti borílẹ̀ ọgbòrí ọ̀dà ọgbòrí omi ìwà àbàjẹ́ pọ̀ ṣùgbọ́n tó jẹ́ orí bẹ́ẹ̀ náà ni pé a fẹ́ fi díẹ̀ jẹ yín nínú ìyà iṣẹ́ ọwọ́ ọdún tẹ́ ẹ ṣe bóyá làálà ẹ̀rìjìmọ̀n bóyá ẹ lọ sẹ́rí kò ń gbé àwọn ìwà àbàjẹ́ o ṣe rí solúṣẹ̀ sọ̀rọ̀ gbogbo tí ó kàn ṣẹlẹ̀ tá a bá al-'awdatu ila Allah tá a bá padà sọ́dọ̀ Ọlọ́run ní bó ṣe yẹ kó rí àjàmbá Ọlọ́run ní Nàìjíríà òun ló jẹ́ kí ogun nǹkan dàrú báyìí mo sọ níbi àwọn àmìsí yẹn wallahi mo tún fọwọ́ tẹ́lẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ búra gbogbo àwọn ìjọba wa ní àjàmbá Ọlọ́run kí ló fà ìsìláàmù ló gba òmìnira wá fún wa tàfàbà lè wà òun lọ ṣáájú tó líbi tíìmù àwọn Awólọ́wọ̀ bàbá wa àwọn wà lẹ́yìn àníyàn abúlé rẹ̀ tí kò bá Yorùbá ọgbọ́n ẹ̀wẹ̀ ọgbọ́n abú pé tí wọ́n bá tiẹ̀ fẹ́ mú yàn lẹ̀ kọ́ ya mú ẹ tì iwájú òun náà máa jẹ́ ẹjọ́ máa sọ̀rọ̀ tó ẹ̀wọ̀n kan gbọ́n abú náà ni àwọn aláwọ̀ wà lẹ́yìn àwọn sẹ́ni mọ́ wà lẹ́yìn sẹ́yìn lẹ́rù lọ gbà wà ní àwọn bàbá àti yín tẹ̀lé wọn lọ pé ọba fẹ́ yíwọ́ òní sọ̀rọ̀ ìlú kan mọ̀ sọ̀rọ̀ ẹ̀mú o so akàwá ni o ẹ̀wọ̀n kẹ́ Yorùbá ọ̀tọ̀lọpọ̀ ọ̀tọ̀ ní làákàyè Yorùbá gbẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ làákàyè sílẹ̀ tọ́lọ̀ ọ̀sẹ̀ àná torí pé làákàyè yẹn fi máa ronú sọ̀rọ̀ lọ kì í ṣe ọgbọ́n ọlọ́gbọ́n wọná onílàákàyè yẹn wà nìkan náà mùsùlùmí tó bá jẹ́ Yorùbá lóní làákàyè Yorùbá mùsùlùmí lóní làákàyè torí pé òun ni ó fi làákàyè rò ní ọmọ yìí pé irin lásán kò lè jẹ́ Ọlọ́run làákàyè ni ó fi rò pé ṣé bóyá èbó ló ṣe irin sọmọ Yorùbá ló ṣe irin ní sẹ́yìn òtí wà tó fún ògùn ni àwọn èbó fi rí dára ẹ̀yin wá ń bọrin ẹ̀yin fi rí dọ́ràn àwọn fi rí dára ẹ̀yin wá fi rí dọ́ràn kí ló gbọ́n àti òkè kóògùn tó dé kí ni ṣé kóògùn tó dáyé àwọn èèyàn máa wà láyé ṣe bọ́ ọmọ lẹ́yìn lẹ́yìn òdu àlògùn so ìjọ náà náà àwọn àáfàá nílẹ̀ Yorùbá nílẹ̀ Haúsá ìní sáà Ahmadu Bello lọ bá inú àáfàá tó wá bá nílẹ̀ Yorùbá ẹni ṣókà Ahmadu dín nílẹ̀ Adabiwa rahimahullah ipe ọmọ wa ń lọ tàbábà lè wa ń lọ ẹ̀rọ bá abẹ lọ wọn káàkiri ayé àwọn àgbàlagbà pé ẹ̀rọ máa bẹ lọ àwọn àjòkó wọn ń ṣàdúrà
tàbá bá lè wà lọ gba òmìnira wa Arabic ló fi sign agreement lọ́dọ̀ àwọn ìbò pẹ̀lú láwánì Arabic ló fi sign àwọn àbáyé orú náà ṣe ń jọ́ náà ni nígbà táwọn ìbò ń béèrè wípé èwo tún lélẹ̀ tọ́ sign láti ọwọ́ ọ̀tún yìí kí lélẹ̀ àwọn awolowó sọ pé ọgbà Arabic náà wọ́n rán nù lójú tara tẹ ó tún gbé èbò ìbò níbi sọ̀rọ̀ kódà ó tún gbọ́ French lọ́kùnrin nǹkan náà irú eléyìí tó bá jẹ́ olórí orílẹ̀-èdè yóò lè gbàlejò tó pọ̀ sínú ìwọlé àgbè fún. Allahu Akbar. Ìjọ náà láwọn nílò wé lọ tí bí bẹ́ẹ̀ tí wọ́n ṣe independence dáàrí láwọn nílò wé ó fi hàn pé gbogbo ẹ̀yin tẹ́ wá ń pariwo lónìí tẹ́ lẹ́yìn lóníṣẹ̀ṣe èyí ìjọba náà tẹ́ ẹ̀ fẹ́ recognize Islam mọ́ ẹ gbàgbé olóore yíyọ̀ máa lọ sí ni olóore wa ní Islam gbogbo ẹ̀sìn tí a ń dá kálukú padà sí pé ẹ lọ wo tí a ń ṣe ní ìkọsẹ̀gbẹ̀ ayé yín nǹkan bẹ́ẹ̀ bọ́ sí ẹ wo àsìkò tá a wà láti fi ọdún bíi 3 sí ìsìn ẹ rí pé nǹkan tó ń lé sí ni kí ló fà kálukú ti lọ jí àwọn ẹbọ ní fámílì àwòsí wọn gbogbo àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ ń bàdàn bíi òjé ọjà abagẹ́gẹ́ olóòrùn nǹkan àmọ́ rí nínú àwọn orí ahoro ẹ kàn máa ráwọn ọmọ lọ́fítí báyìí ọmọ tí ọ ẹkọ lọ sí wàhálà tí ò ṣe tó wọ́n lè máa gbá kíní kan lé lórí wọ́n lè wọ́n àmọ́ sọmọ gbogbo tó lè pé ó ti kú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sí wọ́n wú dìde tẹ́ ní ìpìlẹ̀ yín ìsìnkọ́ nípìlẹ̀ wa wàláhì ńkọ́ nípìlẹ̀ wa gbogbo ẹnu láti máa sọ tó kó bá wa nu ẹkọ́nọ́mì Nàìjíríà akọ̀yìn sí tọ́lọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́ mú orí wa fún atẹ́ ìpìlẹ̀ àwọn bàbá wa wọ́n lè má ṣe ìsìláàmù ní ìpìlẹ̀ wọn ni pé wọn ò múlò púpọ̀ mọ́ lọ ẹ lọ kàtẹ́ àwọn bàbá yẹn lè mọ̀mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìsìláàmù ṣùgbọ́n nípìlẹ̀ tí máa ń sọ̀pìlẹ̀ ní ọ̀gbá yín sọ̀rọ̀ Oòduà náà wá ní Ọ̀sánjálò náà dé òun kọ́ ni bàbá wa àwọn ọmọ Oòduà ni àwọn aláàfin alákìnkẹ̀kẹ̀ àwọn tí àwọn ọmọ Oòduà náà ẹ bá jẹ́ aláàfin àwọn ọmọ Oòduà èmi èso ọmọ Oòduà bàbá mi èsì ìran ọba ní Yorùbá ní pé àwọn ọlọ́mọ Oòduà olóògbé ní yín ni nígbà Oòduà wá ọba àwọn èèyàn kan lé Ifẹ̀ àwọn tó bá ń la àwọn bàbá yín wọ́n sì wà káàkiri ìlú káàkiri àwọn bàbá wa nu nílùú Ìwó ilé àlìkọ́ọ́dí tó wà nílùú Ìwó Oòduà ò tí ì délẹ̀ Yorùbá tí bàbá tí a ń pè ní àlìkádì yẹn ti di àlìkálí 18 kìíní kan nìyà Oòduà ìdílẹ̀ Yorùbá ń dáná àbí 1018 yes Oòduà ìdílẹ̀ Yorùbá 1018 so ẹ̀ẹ́rì tẹ́fù mọ̀ pé ẹbọ ló dé lọ́sàn-án gẹ òun ni pé èmi máa ń sọ dáadáa à ń sọ gbogbo eléyìí téèyàn ọ̀bà fẹ́ kí gbèsè ayé sẹ́rí bí Nàìjíríà ṣe wà ibi tá a bá dé ni pé bí àbá tiẹ̀ lè máa wá solúsọ̀ sọ̀rọ̀ Nàìjíríà tọ́lá wà tá a dúkò ìkọ́ níjọba àwa sì kọ́lá bóò ní gbèsè ayé tèmi ò sí ní dàrú ńlọ́kàn wà tí ń fi lọ bọ́nà pẹ̀lú ìyọnu rẹ̀ tí ń ṣẹlẹ̀ Nàìjíríà ò ní sọ mí lórí ibú wájú Ọlọ́run solúsẹ̀ nu gẹ́gẹ́ bí mùsùlùmí sẹ́rí àwọn àbá wọn lè yìí àwọn sọ̀rọ̀ kan wọ́n ní òrìṣà bó ò lè pè mí ṣe ní bó o ṣe bá mi ó fi hàn pé òòṣà ló dé lọ́sàn-án gẹ́ nígbà tí wọ́n gba òòṣà ayé wọn wá dàrú wọn ní akíní burúkú jẹ́ gbé wà yìí gan-an ní ẹbí sọ́dọ̀ wípé òòṣà bó ọba lè pè mí ṣe ní bó o ṣe bá mi bó o ló ṣe bá wọn ọba wọn lórí kámọ́lọ́ọ̀nù lẹ́yọ̀kan bàbá Yẹmí Ẹlẹ́bùrú gbà lọ́sùn state arababambam gbogbo Ọ̀ṣun ọ̀rọ̀ wọn bẹ lórí YouTube ọ̀rọ̀ wọn náà láti máa ṣe pàṣán táàfì máa na àwọn tí wọ́n bá fẹ́ máa gbé ẹbọ wọlé pé nọ́mbà 1 yín lọ́sọ̀rọ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùrú bẹ lórí YouTube wọ́n ní Olódùmarè ní ojúbọ lórílẹ̀ nígbà àwáṣẹ̀ fúnra wọn ní àṣọ wọ́n ní kò sí ibi tí a ti ń bẹbọ lórílẹ̀ ayé nígbà àwáṣẹ̀ wọ́n ní ọ̀sán gan ìlẹ̀bọ bíbọdé nígbà tí àwọn èèyàn tí orí sàdá tí ń wáyé that is àwọn special made àwọn èèyàn tí ó jẹ́ yí pé wọ́n rí ká ẹni yìí special nígbà òkúta àwọn olóò special ọ̀dọ́ Yorùbá Ṣàngó Ọya àwọn tó jẹ́ pé tàwọn gẹ yóò máa bí ìyàn lóde yẹn máa ń gbọ́ pé sọ fẹ́ fi gbèsè ayé ìjọba ẹ̀ ń bínú ìyọ̀nà lẹ́nu sọ máa rí nu òòsàwó lòdù àgẹ́gẹ́ bọ òòsàwó lòdù àbọ̀ òòdù ọ̀gbọ̀ọ̀sà kò sọ̀sà òun gẹ́gẹ́ ìsọ̀sà wọn ò sì bọ́ abẹ́ gbòòsà kan lè Yorùbá tí a ní Oòduà ní jẹ́ òòsà tí a ń bọ wọn ò bọ Oòduà ó ń gán ògbòòsà tá a lọ́ bọ Allah bàbá nínú báyà lẹ́lẹ́dùmarè gbẹ̀ngbà náà wọ́n ní ló jẹ́ wípé ìbẹ̀rù Ọlọ́run yẹn wà lẹ́mìí àwọn èèyàn tí wọ́n bá fi ọjà lẹ̀ wọ́n ó fowó tí wọ́n tà lé lórí
ìbẹ̀rù Elédùmarè yẹn wà bẹ́ẹ̀ ẹni tó fẹ́ rajà ó mú ọjà yẹn yóò dẹ̀ fowó lẹ̀ yóò fòkúta lé lórí yóò sì lọ. Ó fi hàn pé inú ìtàn wọn làwọn náà ti gbọ́ yé pé ẹbọ ló dé lọ́sàn-án gan. Gbogbo ẹni tó fẹ́ là kó níbi àdánwò gbogbo ohun tí ń ṣẹlẹ̀ má jẹ́kẹ́ bọ́ wà nọ́rọ̀ rẹ̀ wọ́n ti àkókò náà. Tọ́ ọba ẹ ti lè pè é sórí bí Nàìjíríà ṣe ń lé o ìgbésí ayé náà tó wá máa dáni lọ́tọ̀. Àti rí i pé níjọba àwọn ìjọba wa èyí sì ṣépè fún ìjọba má sì ṣépè fún ìjọba. Àwọn olórí tẹ́ bá ti ń ṣépè fún wọn jẹ́ ń ṣiṣẹ́ àwa náà máa ṣiṣẹ́ ni. Torí kí wọ́n ṣe dáadáa lórí ire wa tí wọn bá ti ń ṣiṣẹ́ àyíṣẹ́ wọn yóò máa fẹ́ tiwọn. Ẹlòmíì gan ànábì ní ẹjẹ sọ fún yín nínú àpẹẹrẹ tẹ́ẹ̀fì mọ̀pá yìí fẹ́ parẹ́ òun làwọn ìjọba tẹ́ẹ̀ máa ní tí ẹ bá fẹ́ rántí yín èpè owó fi rántí yín tẹ́ẹ̀ náà bá fẹ́ rántí wọn èpè lẹ́ẹ̀fì rántí wọn. Nígbà òdìdí gómìnà bá bọ́ ta tó bá ní tàbí president pé secretary báwo ni àwọn òrìta fẹ́ ka bọ́jẹ́tì fún lọ́la ẹ̀ mo ti pípẹ́ àwọn bọ́jẹ́tì yẹn lẹ̀ ok lórí kùmọ̀ sí pípa náà ni àwọn náà máa bára wọn sọ̀rọ̀ nígbà tó ń sọ tiẹ̀ lọ lábùjá àwọn náà wọn pé Alhaji wọ́n mọ̀ ní kó president ibẹ̀ sọ̀rọ̀ la kí ló rí ibú ara rẹ̀ ọ̀sọ̀ ni pẹ̀lú ogun tí ṣẹlẹ̀ ṣé mà nígbà tí àjọ ń fètè ránṣẹ́ ni èkó òsínlẹ̀ lásán bó ṣe ń jù àwọn òsì náà ti ń jù àwọn náà máa tú kára pé wèrè ẹ̀dá kò ṣe ń jíkà lọ́rọ̀ rẹ̀ wèrè lórí tọ́ba ti rí bá wọn tẹ́ ẹ̀ rántí ara yín lẹ́yìn tẹ́ ẹ̀ lè ṣàdúrà fúnra yín mọ́ àdánwò dé ìjọba máa ṣiṣẹ́ yí iṣẹ́ rẹ̀ yóò máa fẹ́ tiwa láti máa ṣàdúrà fáwọn ìjọba Ọlọ́run bá ní kọ́ wọn máa ṣe Ọlọ́run mẹ́jọ wọn ó ṣiṣẹ́ torí ìṣe wọn àfẹ́ tiwa o ẹ̀wọ̀n kan tí ń dá sọ̀rọ̀ náà ní ìsìn ìjọba rí i pé èèyàn ọmọ Nàìjíríà pẹ̀lú bẹ́ẹ̀ sí rí nkẹ́kẹ́ yìí bẹ́ẹ̀ sí rí ogun kẹ́kẹ́ tó wọn máa sanwó ná ẹ̀fẹ̀ kan mọ̀jà fún yín náà mọ́ ẹ̀jẹ̀ àṣìṣe kẹ́wọ́n bá kó náà mọ́ kẹ́rẹ́ bá sanwó náà mọ́ nígbà táwọn ò mú wa wọ́n lè máa fún yín lọ́dọ̀ tí ibi òtọ́rẹ́ gbé dáadáa ṣùgbọ́n nínú àwẹ̀ yìí wọ́n máa san lórí o. Tí a bá fẹ́ wọ́n solúṣà sọ̀rọ̀ ara wa personally mọ̀ ń sọ o àkọ́kọ́ ń tọ́yẹ mùsùlùmí lásìkò tá a wà yìí bá a bá lè rí ìjọba gbà tá a lè rí darí nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ nídìí àsọ̀bọ̀ sùúrù. Ọlọ́run ní ìyà àdójú tí ayé tí mo fi ń jẹ wọn sẹ́wọ̀n pé wọ́n lẹ́ẹ̀tọ́ ọmọ Nàìjíríà bá lójú ti tábà jáde ojúmọ́ ń tiwa wípé Nàìjíríà wọ́n sì máa treat wa special Nàìjíríà wàláì nígbà pé ẹ̀hànà làwọn náà sẹ́ni ká tó kú òlé náà tábà lọ àjì ojúmọ́ ń tiyàn àwọn àfáwà tí wọ́n ń kó wa lọ rè tẹ́ ẹ bá wọ ọdún kan bẹ̀ tá a lọ kí ni yellow card tí ẹ̀ kí wọ́n ní àṣe test àwọn náà sì ṣe Ọlọ́run ṣàánú akẹgbà airport náà nínú tọ́lẹ́tì náà láti fi ilẹ̀ tó 2000 tó bá ti fún ẹ ní 2008 wọ́n ti kọ gbogbo nǹkan ẹ̀bẹ̀ pé orí ẹ pé ọ̀la ìṣẹ̀lá ò ní kíní kan Nàìjíríà special made ní wọ́n wà láì so àwọn náà gbà àwọn adé Saudi rẹ̀ bá a ṣe ń wọnú Saudi àwa bíi 5 ọdún náà wọ́n múra kan lọ sí 2014 àwa bíi 5 ńlá jẹ́ ọmọ Nàìjíríà tá a jọ wọlé papọ̀ nínú plane yẹn torí pé plane tá a wọ̀ ní stop over ó ti kọ́ àwọn èyìnbó mọ́ wa tẹ́lẹ̀ bá a ṣe ń dé airport báyìí tá a wọ̀ náà airport Saudi ní Jeddah so president ti ń béèrè báyìí tí kálukú wa ti ń sọ̀rọ̀ rẹ̀ àwọn yòókù ń gba láìtì lọ nígbà ọ̀kan wà Nàìjíríà ọ̀nàdúrà wọ́n kọ́ òun kékeré ṣẹlẹ̀ so wọ́n kàn mú oògùn yẹn jáde wọ́n ní a máa la ẹnu wọn báyìí wọ́n wá fíṣà yòókù ọkàn wọn balẹ̀ pẹ̀lú yẹ́lò kàrí táwọn gbé lọ pé wọ́n ṣe tẹ́sítì wọ́n ti mọ̀ pé special made ni wọ́n kàn kí ní sáré ọkọ̀ ẹ dákun àwọn èèyàn tó ń bú ẹ̀rìn bẹ́ẹ̀ ṣé ẹ̀rìn ní kà sí àpá ẹ̀ka ṣokó ni pé ṣé bí èèyàn làwọn ti ń lọ ẹ̀ àwọn ẹ̀sìn tá à ń ṣe tí ọmọ Saudi bá rí owó náírà tó mọ̀ pé owó wà náà nínú àwọn wọ́n lè máa kó dà lẹ́la jí báyìí tẹ́lẹ̀ wọn kò ní mú ìlú yóò ní mú wọ́n ó rí dọ́là kódà wọ́n dá sẹ́fà mọ̀ sẹ́fà Ọlọ́run ní tẹ́ ẹ bá gbọ́ lọ́n gbọ́ ni ìyà ayẹpẹrẹ tí mo fi ń jẹ yín ṣùgbọ́n àwọn náà aléwájú number 1 náà nínú corruption àwọn náà rí bò mú Ọlọ́run ní ìbáyé kakú ومتعناهم إلى حين. bí mo sì fọwọ́ ẹ̀jẹ̀ Yúnúsà nígbà àwọn pèmí Ọlọ́run gbọ́ mo sì ká ìyà yẹn kú àṣẹ ń tá àkọ́kọ́ nídìí ní al-iman billah al-iman billah ká gbọ́ Ọlọ́run gbọ́ ẹjí gbogbo àwa mùsùlùmí ayé tá a wà yìí ń tà ń rí lásìkò sí yóò gbéyàn jáde kúrò nínú ìsìlámù téèyàn ọba ṣọ́ra ẹjẹ́ anígbàgbọ́ náà Ọlọ́run ká mọ Ọlọ́run ọba wa solúṣàmù nínú gbogbo ìnira Ọlọ́run ní tẹ́ ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ ń ká ìyà ń kó bẹ́ẹ̀ àṣẹ téèyàn bá gbọ́ Ọlọ́run gbọ́
bí ìlú wọn bá tiẹ̀ tí ì da ọlọ́run ó sì máa mú oore tiẹ̀ wá ọmọ abẹ́ lọ́n pé wọ́n lọ́n lórí àwọn olórí ọ̀nà tiwa ẹ̀tọ́ mi ti ń bẹ lọ́dọ̀ rẹ mímí mọ̀ bó ṣe wù kó lè tó nínú ìlú kan ó ti dájú. bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú pàrọ̀rùn fáwọn kan nínú àwọn táyé ara lọ́rùn káwá mọ́ ọba olóore káwá mọ́ ọba olóore. ọkọ̀ máa ti tiẹ̀ bá wọn torí pé ọlọ́run ti jẹ́ kó yá nínú Al-Qur'ani nínú ẹnu àyà mi náà ọlọ́run ní alladhina amanu àwọn tí wọ́n bá gbé ìní ọlọ́run gbọ́ walam yalbisu imanahum gbogbo tí wọn ò mú ẹbọ kọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ulaika lahumul amnu ìfọkànbalẹ̀ àdáwọ̀ wà fáwọn eléyìí bí ìlú ọba fọkànbalẹ̀ ìwọ mùsùlùmí tó bá jẹ́ kíní wàláì tó bá jẹ́ onímẹ́rin gidi ìfọkànbalẹ̀ ọwà fún èyí tí kọ́wọ́ èèyàn sínú àdánwò àjẹrẹ ayé lásán sọlọ́mí ti kèfèrí ayé ọkà tí ọba lè pè náà ọkà lè má sòwò ní ìjọba ní òtí kò bá di àṣìṣe ṣùgbọ́n pé nǹkan ẹ̀kọ́ wà máa lé ní káàkiri tí wọ́n tún wá máa scam rẹ ládùúgbò láti mẹ Nàìjíríà sọ pé òtún máa bọ́wọ́ àwọn tí wọ́n máa gbá yẹn ibẹ̀ ẹ̀ mọ̀ wọ̀rí ẹja bá yín táyé yín sí nákàlí kan wà táà fún yín àdúrà tó ń bẹ òwò káka wọ́n kó wá láti Òṣogbo wọ́n wá gbé wá bàdàn ni wọ́n sọ pé òkà àtajà ni wọ́n á ní ẹ máa wọlé ẹgbẹ́ yẹn lọ́jà ni wọ́n sọ ẹ máa wọlé ẹ máa fọ́n ó sì rí pé megaphone ló fi kiri wá sórí pé òkà àtajà tó wọ̀n rìnà tó Òṣogbo wá bàdàn gbogbo báàgì tó gbé lọ ti jápé so wọ́n wá fi megaphone kẹkalẹ̀ ni wọ́n á ní òkà àpamọ́wọ́ owó àtàjẹ èlò wá ní 200 naira 200 naira ẹbí sórí ire látò Òṣogbo sí fún àwọn ọlọ́yẹ̀ká wà lórí Òṣogbo tó wájá pé òkà àtàjà ní tòótọ́ so ìwọ tó bá nígbàgbọ́ eléyìí ti kúrò lọ́rọ̀ rẹ̀ ọkọ̀ máa kọjá lórí tó mọ̀ ìdíwó lè pọ̀ ọkọ̀ máa bá tiẹ̀ lọ but inú bó ṣe lè àwọn yóò tó máa wọ̀ ẹ̀tọ́ wọn ni mọ́tò lọ́ máa ra ọ̀pọ̀ sí fọ́kànlá rẹ̀ ń gbèsè ayé ẹ̀ ayé ò lè ọjáde kó nù lé bóyí mùsùlùmí gidi lọ́lọ́ táyé bá ń tẹ̀ láàmú nulẹ̀ yóò ká wèrè ní wáyà yìí kò ní èrò sẹ́ni kẹ̀kẹ́ tó ti lọ́nà yóò kà mú sniper ni yóò fi sí ayé sí tètè kú jùlọ bá yóò ní èmi ẹ̀yìn ẹ̀ orí yóò tún sùn tiẹ̀ ṣùgbọ́n eléyìí bó ṣe páyán táyán fòṣò ní kébé ní àpapọ̀ sọ ìyá alágbádá sọ pé máa rí kò sí fọkànbalẹ̀ ìgbésí ayé àwọn àfọ àwa ni nígbà tí wọ́n fi jẹ́ olùkọ́ ní mádùn lárọ́ nínú ọ̀dàrà kálukú ó sì fi lálẹ́ kálukú ọ̀wọ̀ bàtà lẹ̀ kálukú gbọ̀n jẹ́ ń lọ ibi tó ti ń jẹ́ lọ ó lè fi kọ́ lọ kíláàsì kí ló fà á ìmánì ti ń bẹ láàrin pé alùsùn náà jọ ń gbogbo wa kì í so nákàlì ọkọ̀ balẹ̀ láàrin àwọn afọ́njálábì kò lè ṣẹlẹ̀ níbo ní ó ti fọ́ bàtà lẹ̀ orídìí ìmáàmù kan nínú ìlú wa bí nínú àwọn mọ́mù tó ti tẹ̀rí nínú wa nìbàdàn wọn ò sọ fún mi mo wà nínú mọ́sálásí báyìí ìbá náà wà kéke àwọn àmì báyìí bàbá bọ́ọ̀ta ní jimá àwọn sì máa ń dúró tọ́lá àwọn lọ jàmbá ní ọ̀dọ̀ fámìlì àti wa náà lọ́mọ ń gbóró àwọn nǹkan máa gbà kì í ṣe pé tòrọ lọ́la lọ́n kí nígbà yìí jẹun asán àbá àjà fámìlì ọ̀ so wọ́n wá bàbá wa bọ́ọ̀ta báyìí bẹ́ẹ̀ sì bọ́ọ̀ta wọ́n tẹ̀ bàtà mìíràn wọn ò lè torí ó tó bí ìṣẹ́jú kan ọmọ yẹn kà kó dé ọwọ́ kó dálẹ̀ báyìí bàbá wọ́n sì fọwọ́ kan lówó lọ ra sípàsì wa wọ́n sì wọ sípàsì wọ́n gbà tẹ́lẹ̀ nílẹ̀ wọn lọ tí àlẹ́dí náà mọ̀ náà wà lẹ́nu ẹni ṣe ìmọ̀ náà wọ́n kò sí àwọn ní tọmọtẹ́ ló ń ṣe láàrin ara wọn. lọ́dọ̀ tí a bá wọn lọ́tọ̀ káàkiri pé àwọn òun náà fi ṣe gbàbàtà lọ yìí ọkọ̀ balẹ̀ amúnú ọwà tọ́lá amúnú àwùjọ tá a wà tí ẹ̀ máa kí fọkànbalẹ̀ ọwọ́ insecurity wà ní Nàìjíríà tó